Wike náà fẹ́ ṣe irú ìpàdé PDP táwọn Mákindé ṣe nìbàdàn lọ́jọ́sí. Nyesom Wike, mínísítà ìlú Àbújá, fẹnu ara ẹ̀ sọ ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 28 oṣù yìí pé ẹgbẹ́ òṣèlú àwọn ìyẹn PDP yóò ya gbogbo ayé lẹ́nu lásìkò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2027. Ó ní PDP tí wọ́n ń wò yẹn o, àrà kan wà lọ́wọ́ àwọn tí àwọn fẹ́ dá. Àmọ́ kò tí ì sẹ́ni tó mọ irú àrà náà tàbí tó mọ ohun tí wọn yóò ṣe gan-an. Nígbà tí Wike ń kiri ibi tí wọn yóò ti ṣe ìpàdé gbogbogbò PDP tiwọn ní ìlú Àbújá, ìyẹn ní pápá ìṣeré ńlá ti MKO Abiola tó wà ní ìlú náà, ló ti ń sọ gbogbo ọ̀rọ̀ yìí pé àwọn yóò ṣe bẹbẹ, PDP yóò sì fakọyọ lásìkò ìdìbò tó ń bọ̀ yìí. Ṣé àwọn Wike ti fi ọjọ́ ìpàdé gbogbogbò ẹgbẹ́ wọn yìí sí ọ̀la òde yìí, ọjọ́ 29 àti 30 oṣù tá a wà yìí, ìyẹn Sunday àti Monday, ọ̀la àti ọ̀túnla? Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn PDP ti Mákindé jà raburabu pé kinní náà ò gbọ́dọ̀ ṣeé ṣe, wọ́n ti pẹ́ jù nídìí ẹ̀. Ìyẹn làwọn Wike ṣe ní kò sí ìdágìrì kankan, ètò gbogbo ti wà ní sẹpẹ́ pé àwọn tí wọ́n bá sì ń wòye ọ̀rọ̀ yóò rí pé PDP àwọn ti jíǹde padà, àwọn yóò sì ṣe ìpàdé gbogbogbò tàwọn tí kò ní sí wàhálà kankan. Ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí ni pé lóòótọ́ ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dájọ́ ní ìlú Àbújá lọ́jọ́ 9 oṣù tá a wà yìí, tí wọ́n ní ìpàdé tí àwọn gómìnà Ṣèyí Mákindé ṣe níbàdàn nínú oṣù 11 ọdún tó kọjá kò bófin mu, àti pé alága tí wọ́n yàn níbi ìpàdé náà, Tàmínú Tùràkín, kò lè máa pé ara ẹ̀ ní alága mọ́ o. Síbẹ̀ àwọn èèyàn náà ti gba ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa lọ, ìyẹn Supreme Court. Wọ́n ní àwọn ò faramọ́ ìdájọ́ náà rárá, pé ìpàdé gbogbogbò tí àwọn ṣe níbàdàn yẹn ní ìpàdé PDP, àti pé Tùràkín tí àwọn yàn níbẹ̀ ní alága ẹgbẹ́ àwọn. Ọjọ́ Ẹtì Friday àná òde yìí, ọjọ́ 27 oṣù yìí ni wọ́n pe ẹjọ́ náà, tí wọ́n sì ní ohun tí àwọn fẹ́ kí ilé-ẹjọ́ tó ga jùlọ yìí kọ́kọ́ ṣe fáwọn ní láti fagilé ìpàdé yòówù tí Wike àti àwọn èèyàn tirẹ̀ bá ṣe, pé ìpàdé tí wọ́n ní àwọn fẹ́ ṣe ní ọjọ́ 29 àti 30 oṣù náà kì í ṣe èyí tó bá òfin kankan mu, ó lòdì sí òfin PDP, ó lòdì sí òfin Nàìjíríà lára. Nítorí àwọn ti ṣèpàdé, àwọn sì ti yan alága àti àwọn olóyè ẹgbẹ́ àwọn. Bó tilẹ̀ jẹ́ pé nígbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ńlájọ́ náà, wọ́n sọ fáwọn PDP yìí pé kí wọ́n lọ wá ọ̀nà láti parí ìjà wọn ló dáa jùlọ. Àwọn èèyàn náà kò rí kinní náà ṣe o. Adájọ́ Uchechukwu Onyenam tó ṣáájú ìdájọ́ náà sọ fún wọn lọ́jọ́ ọ̀hún pé tí wọ́n bá fẹ́ kí gbogbo wàhálà tó ń yọ wọ́n lẹ́nu nínú PDP yìí dópin, àti ogun à ń lọ sílé ẹjọ́ lónìí, à ń lọ sílé ẹjọ́ lọ́la dohun ìgbàgbé, àfi kí wọ́n pe ara wọn jọ kí wọ́n sì parí ìjà wọn, nítorí ìyẹn nìkan ló lè yanjú ọ̀rọ̀ wọn. Àwọn igun méjèèjì kọ́kọ́ gbìyànjú pé àwọn yóò parí ẹ̀. Wike ń sọ pé àwọn yóò yanjú ẹ̀. Àwọn tí Mákindé náà ń sọ pé àwọn ń wòye ẹ̀ wò. Àmọ́ ohun táwọn méjèèjì ń fẹ́ kò jọ pé ó ju ara wọn. Àwọn èèyàn tí Mákindé ń fẹ́ kí PDP dúró kó dá dúró gedegbe, kí wọ́n sì dupò ààrẹ lásìkò ìbò tó ń bọ̀, kí wọ́n sì gba ìpàdé gbogbogbò tí wọ́n ṣe níbàdàn yẹn wọlé. Àwọn tí Wike ní àwọn yóò tún ìpàdé míì ṣe ni o, àti pé àwọn ò lè fa ààrẹ kalẹ̀ lásìkò yìí. Tinubu làwọn fẹ́ fi PDP ti gun tàwọn sọ́pọ́ọ̀tì. Àmọ́ àwọn tí Tàmínú Tùràkín kò gba ilé yìí, wọ́n ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ yẹn, kì í ṣe ojúṣe tàwọn láti sọ́pọ́ọ̀tì Tinubu tó wà nínú ẹgbẹ́ òṣèlú míì. Mákindé tilẹ̀ sọ ní gbangba pé nítorí ìyẹn gan lòun ò ṣe lè bá Wike ṣe, pé tí Wike bá fẹ́ ṣiṣẹ́ fún Tinubu kó gba inú APC lọ. Ìgbà tí wọ́n fa ọ̀rọ̀ náà tí kò nírù ló jẹ́ kí àwọn èèyàn Mákindé gba ilé-ẹjọ́ tó ga jù lọ. Níbẹ̀ ni wọ́n fẹ́ kí wọ́n ti bá àwọn dá ẹjọ́ náà. Ṣùgbọ́n Wike ti sọ pé ìyẹn kò dá àwọn dúró, kò dá wọn dúró pé kí àwọn má ṣe ìpàdé tàwọn. Ó ní PDP kan ṣoṣo ló wà, PDP náà sì ní tàwọn, nítorí ẹ̀ ló sì ṣe kó èrò lẹ́yìn tí wọ́n jọ lọ wo ibi tí wọn yóò ti ṣe ìpàdé ńlá náà, ìyẹn ní pápá ìṣeré ńlá ti MKO l'Àbújá níbẹ̀. Lára àwọn tí wọ́n jọ lọ yìí ni alága PDP tiwọn Muhammadu Abdulrahman, akọ̀wé wọn Samuel Anyanwu,
alága ìgbìmọ̀ àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ Mao Ohambuwa, aṣáájú àwọn ìgbìmọ̀ àgbà ẹgbẹ́ ní ìpínlẹ̀ Rivers Ferdinand Alabara, igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin kékeré nígbà kan ìyẹn Ṣipudom Nwuche, àti alága kọmitì tó ń ṣètò ìpàdé gbogbogbò yìí Okese Ikpeazu. Nígbà tí wọ́n wò yíká tí wọ́n sì rí pé ibẹ̀ ti dúró déédéé ní Wike ṣe sọ pé kò sí kinní kan tó lè dá ìpàdé náà dúró mọ́, àti pé ẹjọ́ tí àwọn kan pè pé kí wọ́n dá àwọn dúró yẹn kò sí ohun tí irú ìyẹn lè ṣe fáwọn mọ́, torí àwọn ti gòkè odò bí afárá sì já táwọn ò ní ṣòro, àti pé ìtàkùn tó tóbi tó ọ̀pẹ kò tó erin dá dúró lọ́rọ̀ tàwọn. Lọ́rọ̀ kan, ohun tí òfin ti wí náà ni àwọn PDP ti Wike fẹ́ tẹ̀lé, torí òfin ti sọ pé kí wọ́n ṣèpàdé gbogbogbò ní àsìkò yìí kí wọ́n sì fi orúkọ àwọn olóyè ẹgbẹ́ wọn ránṣẹ́ sí INEC tó ń ṣètò ìdìbò, kí wọ́n sì ṣètò ẹni tí yóò di àwọn ipò tó bá ṣí sílẹ̀ nínú ẹgbẹ́ wọn náà mú, kí wọ́n fi orúkọ gbogbo wọn ránṣẹ́. APC ti ṣe ìpàdé tiwọn láàrin ọjọ́ Friday àti Saturday. Ohun tó jọ pé Wike ṣe fi ìpàdé tiẹ̀ sí Sunday àti Monday nìyẹn. Nígbà tí àwọn èèyàn wòye pé níbo ni Wike yóò ti rí èrò kó wá, ó ní àwọn làwọn ní PDP, pé láti orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà làwọn èrò tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ náà yóò ti wá. Níbi ìpàdé náà sì ni gbogbo ayé yóò ti mọ̀ pé àwọn gan ni PDP, àwọn tó kù kàn ń jánu lásán ni. Ọkùnrin náà ní àwọn ti ṣètò ipò gbogbo, ó sì dàbí pé bí APC ti ṣe tiwọn náà làwọn náà yóò ṣe. Èyí ni pé kò ní í sí pé ẹnìkan bá ẹnìkejì du kinní kan. Wọ́n ti ṣètò gbogbo ipò náà, wọ́n sì ti pín in sí ẹkùnjẹkùn kí wọ́n kàn kéde orúkọ àwọn èèyàn náà níbi ìpàdé yìí ni. Ohun tí APC náà sì ṣe nìyẹn. Àmọ́ kódà kí wọ́n ṣètò ìdìbò náà, ìṣòro yóò wà láti tètè sáré kó orúkọ wọn sínú ìwé INEC, nígbà tí ẹjọ́ tí àwọn Tamiu Trakin, Mákindé àtàwọn míì tí wọ́n pè sí ìwà ní ilé ẹjọ́ tó ga jùlọ. Ìdí ni pé gbogbo ohun tí wọ́n bá ṣe àti ìpàdé tí wọ́n fẹ́ ṣe lọ́la yìí náà àti gbogbo àwọn ètò tí wọ́n bá ti ṣe kalẹ̀ pẹ̀lú àwọn òṣèlú tí wọ́n bá yàn àti olóyè ẹgbẹ́ gbogbo, òtún bá ń tẹ́ ni kinní náà yóò padà já sí bí ilé ẹjọ́ tó ga jùlọ yìí bá lè sọ pé kinní náà kò ṣeé ṣe. Ìyẹn tí wọ́n bá dájọ́ pé àwọn Wike kò lè ṣèpàdé míì, pé ìpàdé Ìbàdàn yẹn ti dáa tó. Nígbà náà ni wàhálà ẹgbẹ́ náà yóò bẹ̀rẹ̀ lákọ̀tún, nítorí bí àsìkò kò bá tì í kọjá kí wọ́n tó dájọ́ náà, tí àwọn INEC kò bá tì í ní àwọn kò lè gba ìwé tuntun mọ́, PDP yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò tiwọn lákọ̀tún ni. Àmọ́ kò jọ pé ìyẹn yóò ṣeé ṣe, nítorí bí wọ́n bá bẹ̀rẹ̀ ètò míì, àwọn ti Wike tí wọ́n dá lẹ́bi tàbí tí wọ́n dá lọ́wọ́ kọ́ yóò tún lọ wá ẹjọ́ míì pè ní. Wọn yóò pe ẹjọ́ tuntun míì. Gẹ́gẹ́ bí ohun tí a sì ti ń sọ láti ọjọ́ yìí wá, ẹgbẹ́ PDP kò ní í fi ara pípé kópa nínú ìbò tó ń bọ̀ yìí. Àwọn igun ti Wike ti ba ẹgbẹ́ náà jẹ́ kọjá àtúnṣe. Ṣe láti ìgbà tí àwọn Mákindé ti ṣètò ìpàdé gbogbogbò ní ọjọ́ 15 sí 16 oṣù kọkànlá 2025 ní wàhálà gidi ti bá ẹgbẹ́ wọn, tí wọ́n ti inú ẹjọ́ kan bọ́ sínú òmíì. Ọ̀tọ̀ làwọn ẹjọ́ tí wọ́n pè pé wọn ò gbọ́dọ̀ ṣèpàdé náà, ọ̀tọ̀ sì làwọn ẹjọ́ tí wọ́n pè pé kí wọ́n máa bá ìpàdé náà lọ. Bẹ́ẹ̀ ni ìdájọ́ oríṣiríṣi sì wáyé kó tó di ti ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n dá níbẹ̀rẹ̀ oṣù yìí, níbi tí wọ́n ti ní ìpàdé Ìbàdàn kò dáa, tó sì dàbí pé ìdájọ́ náà fa ẹgbẹ́ PDP lé àwọn Wike lọ́wọ́. Àmọ́ láti ìgbà náà, àwọn tí Mákindé kò gbà pé PDP ti bọ́ lọ́wọ́ àwọn, wọ́n sì ń kiri pé àwọn làwọn lẹgbẹ́ náà, kò sí ohun tí àwọn ti Wike lè ṣe. Nígbà tí ọ̀rọ̀ dàrú báyìí, ọ̀pọ̀ àwọn gómìnà tí wọ́n tẹ̀lé Mákindé lọ síbi ìpàdé náà nìbàdàn ni wọ́n ti yẹra nínú PDP. Wọ́n ti bá APC lọ. Dáúdà Lawal ní Zamfara, Agbo Kefas ní Taraba, Caleb Mutwang ní Plateau. Èyí tó sì burú jù ní ti alága ìpàdé fúnra ẹ̀, Ahmadu Fintiri. Òun náà ti wà nínú APC báyìí níbi tó ti ń fàwo òyìnbó jẹun. Mákindé nìkan lèèyàn lè pè ní gómìnà PDP, nítorí gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed tó tún wà níbẹ̀. Ẹsẹ̀ kan ilé, ẹsẹ̀ kan òde ni. Èèyàn sì lè sọ pé òun mọ èyí tó ń ṣe, àfi nígbà tí àsìkò ìdìbò bá tó. Pẹ̀lú gbogbo eléyìí tó ń mì dírodíro lọ́rùn PDP báyìí, èèyàn mọ̀ bí kí wọ́n pè wọ́n ní ẹgbẹ́ alátakò ní o, àbí ẹgbẹ́ onínàlọ́wọ́ Tinubu. Àwọn PDP tí wọ́n fẹ́ ṣèpàdé lọ́la yìí, àwọn ti Wike ni.
ó sì dájú pé Mákindé ò ní lọ síbẹ̀. Mákindé sì ni gómìnà PDP kan ṣoṣo. Àfi tí Bàlá bá ti ro gbogbo ọ̀rọ̀ náà pin tó ní inú PDP tọ̀dọ̀ Wike lòún fẹ́ lọ lókù. Àmọ́ èyí yóò wù kó ṣẹlẹ̀, PDP eléyìí kò ní ohun méjì tí wọ́n fẹ́ ṣe jù láti ṣiṣẹ́ fún Tinubu lọ. Ẹni tó jẹ́ olórí wọn ni Wike. Ọkùnrin náà sì ti sọ ní gbogbo ìgbà, bẹ́ẹ̀ ni gbogbo ayé sì rí pé ohun tó ń ṣe nìyẹn, pé Tinubu lòun ń ṣiṣẹ́ fún, òun ò ní ṣiṣẹ́ fẹ́ lòmíì, Tinubu lòun yóò rí pé ó di ààrẹ. Kò ní sí wàhálà kankan fún Wike àti PDP tiẹ̀ bí àwọn adájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ yìí bá ní àwọn ni wọ́n lẹ́gbẹ́. Àmọ́ bí àwọn adájọ́ Supreme Court náà bá ní àwọn tí wọ́n ṣèpàdé nìbàdàn ló ní PDP, ṣàǹgbáfọ́ nìyẹn o. Àti Wike àti àwọn ẹmẹ̀wà tiẹ̀ àfi kí wọ́n wá oko míì ro, torí yóò hàn sí àwọn náà pé gbogbo oko tí àwọn ti ń ro láti ọjọ́ yìí wá oko ìdí ọ̀pẹ ni. Bẹ́ẹ̀ oko ìdí ọ̀pẹ kì í mèrè wá fágbẹ̀, àṣedànù lásán ni. Ìran wà nínú PDP, ẹ jẹ́ kí gbogbo wa fojú sílẹ̀ káwòrán. Ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ ìpàdé tí àwọn PDP ti Wike ní àwọn yóò ṣe ní ọ̀la òde yìí wò fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.